ní ayẹyẹ ọjọ́ ìbí pásítọ̀ Agbaala Gabriel bó ṣe lọ. A rí àwọn òṣèré jàǹkànjàǹkàn, lára wọn ni a ti rí Kolawole Ajeyemi èyí tó jẹ́ ọkọ Tóyìn Abraham. Bẹ́ẹ̀ náà la rí bàbá Kola Olootu, a rí àáfàá Akéwùgbà Gold. Bẹ́ẹ̀ náà la rí àwọn òṣèré míì níbi ayẹyẹ yìí. Báyìí ni ètò náà ṣe lọ. Fún mi ẹ má pè ilé fún mi mi ò fẹ́ ẹ má rán mi lọ ìlú òyìnbó visa kulẹ̀ wà nílé already ẹ má fún mi lówó ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ohun kan tí ó wù mí ní ọkàn tó wà nínú ìwé Timothy láti orí 6 ló sọ fún wa pé tá a bá ti ní oúnjẹ àti aṣọ ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn. Tá a bá ti ní oúnjẹ àti kíni àti aṣọ, ẹ wò mí ẹni tí ò jẹun fọ́jọ́ kan kí ni ó ṣe? Àná ti ní oúnjẹ ọ̀fẹ́ ẹnikẹ́ni ò ní san kọ́bọ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni àwọn èèyàn máa jẹun ní ọ̀fẹ́. Mo dẹ̀ fẹ́ rọ gbogbo èèyàn ẹ jọ ẹ lọ́wọ́ sí. Ó yẹ ẹ̀yin ẹ lọ jẹun, ẹ̀yin ìyá ẹ̀yin opó yìí, ẹ̀yin aláìní ó yẹ wọlé ẹ lọ jàmàlà ẹ lọ jẹba ó ti tán torí pé nínú àánú ni àánú ń gbé. So ohun tí a tún lọ́ọ̀nì lẹ́nu nìyẹn, à ń lọ́ọ̀nì ilé oúnjẹ ọ̀fẹ́ ẹnikẹ́ni ò ní san kọ́bọ̀. So à ń ṣe bẹ́ẹ̀ díẹ̀ dẹ̀ ń ṣe Thanksgiving. Then number 3 à ń ṣe ọdún méje ti foundation ìpè tọ́lọ́ ti ń lò wá fún ọmọlákejì.
ẹgbẹ́ wa dáadáa Ògbómọ̀ṣọ́ ọmọdúnmú Kọ́lá Adéwọlé Kọ́lá Ajeyemi Kọ́lá Ajeyemi bẹ́ẹ̀ ni ọkọ Tóyìn àyìnbá Tóyìn àyìnbá ọmọdé wọ̀nyí. Bàbá rẹ ló wà lẹ́yìn bàbá rẹ ló wà lẹ́yìn ó bọ̀ ẹ̀rọ ṣíà ẹ̀. Bàbá rẹ ló ó bọ̀ ẹ máa ṣíà ẹ̀. Lórí ọ̀rọ̀ láti yẹn náà láṣẹ wà lórí láti yẹn náà láṣẹ wà nígbà tí ambassadọ Kolawole Ajeyemi wọlé bàbá ilé ẹ̀dẹ̀kú ìtọ́jú àti wa. Àkókò tí wọlé ń bọ̀ àpọ̀ bẹ́ẹ̀ lọ. Ẹja bá sì ń bèrè bàbá mi dé Kolawole Olootu. Gbogbo ọmọ Nàìjíríà ṣe mọ́tẹ̀rì pálúdà màlúdà ńlá àárọ̀ kọ́ pálúdà màlúdà ńlá àràdá mọ́tò gbogbo òkè lánàá gbogbo ọ̀rọ̀ wòlíì Gabriel Amúsàn Àgbàlá Gabriel gbòmí lánàá o ìyanu sì padà ṣẹlẹ̀ nígbà mo débẹ̀. Ìmọ̀lẹ́jì ariwo yẹn abalẹ̀ láyé kíkà àmọ́ tó bá sojú ó tọ̀ máa jábọ́. Èmi náà ti experience irú ariwo yìí kọjá of recent. Mo kì í kú oríire. Happy birthday to you. Long life. Àwọn prọfẹ̀tì jókòó prọfẹ̀tì èmi jàpè kéèrè wọ́n jókòó bàbá kéwà gbòdì jókòó àwọn ọmọ mi abẹ́rẹ́jápá àtẹ̀gbẹ̀jọkàn àti fojú réèrè àwọn náà ti dé FC ẹ̀rí náà ni òbí ti kó lẹ́rú gbogbo tí o ṣe yẹ eré ní o. Ẹ̀jọ̀ tí wọ́n gbé lóòótọ́ torí wòlíì Adémọ́lá Gabriel Amúsàn Àgbàlá Gabriel lẹ́nu wà bí ìlẹ̀ṣẹ̀ ìdè dúró dìde. Ẹ̀wò kele àti àwọn tó kele àwọn kele dìde tí àwọn táwọn tóbi jọlọ lọ. Àti ṣé àwọn ọ̀rẹ́ yóò dìde. Àwọn èèyàn dìde. Àti ṣé lágídígba àwọn ọ̀rẹ́ yóò dìde. Kò sí wàhálà. Wòlíì olókìkí àgbáyé ni Prophet Adémọ́lá Gabriel Amúsàn ọmọ arúgbó pẹ̀lú àtẹ́wọ́ tó pọ̀ àtẹ̀wọ́ ìyá. Àwọn ìròyìn Adémọ́lá Adéwà Ajẹ́kẹ́ yé gbogbo ẹ̀yìn èèyàn tẹ́ ń wò wá káàkiri àgbáyé pé. Torí pé mo ń kájú lọ sí ìlú ní àkọ́kọ́ mo kí prophet tí gbogbo ayé mọ̀ sí Àgbàlá Gabriel. Mi bá ti jẹ́ ẹni tí a wà níbà ilé mi bó tilẹ̀ jẹ́ pọ́sẹ̀ntì iv sí mi bẹ́ẹ̀ tí mo bá rí sẹ́ Olúwa tí mo sì rí pé turbulence wà mo máa ń fẹ́ dúró ti sẹ́ Olúwa níwọ̀n ìgbà tí turbulence bá wà. Kò sẹ́ni tó dá pé ènìyàn ní gbogbo wa bá a bá jọ kù síbi kan a jọ sọ fúnra wa lẹ́yìn talkless of pé kò sí tí ó wà manageable lára ẹ̀dá. Wọ́n nígbà tọ́lọ̀ ń dáyé àtọ̀run tán ó tún gbogbo àwọn ẹranko síwájú oníkẹ́ wá lọ sáyé. Ènìyàn bọ́ síwájú Ọlọ́run ọdún mélòó ni máa lò ó ní lọ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kò dẹ̀ padà. Ènìyàn lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún yẹn kéré Olúwa tó bá fẹ́ kó sáré síwájú. Ọdún mélòó 30 years Ọlọ́run ti pọ̀ tó fóun ní 50 Olúwa láfara rẹ̀. Ó yá ìwọ ẹ̀sìn bọ́ síwájú kí ni iṣẹ́ tó ń lọ sí ó máa lu ọmọ Ádámà káàkiri ayé ọdún mélòó 30 years òun náà ló ti pọ̀ tó fóun ní 50. Ìrì ajá bọ́ síwájú ajá ní kí lòun lọ sí security ló jẹ́ fẹ́nìyàn wàá máa múnú wọn dùn wàá máa jẹ́ security fún wọn ẹnu ọ̀nà lé ni wọ́n á máa gbé tí ààrẹ sí. Ọlọ́dún mélòó ní 30 years ló ti pọ̀ jù ọdún mẹ́wàá sí 50 years ti tó. Ènìyàn ní Ọlọ́run gbogbo ọdún tẹ́ gé kúrò lórí wọn ta ló máa lò kó fẹ́ nìkan kan ènìyàn ní ẹ̀kú gbogbo ẹ̀ fún mi máa lò pọ̀. Ló fi já sí pé the first 15 years tẹ́nìyàn ó lò láyé
á lò pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tó bá bọ́ sínú ẹbí tó dáa. Torí ibi tá a bá ti gòkè là á ti bọ́lẹ̀ èèyàn pàdé bìlísì lórí ìkíni o. To everyone who is present here today, I want to especially acknowledge our daddy Alhaji Akewu Gbagbo. Eshegane Daddy, God bless you. I have my friends here. The life of the PA of Igboho Osa. Ola Sunday Osa Gongo Ola. Ọmọ kan bí ìlú Bíbélì. Thank you to our president. Ó lè kálẹ̀ fún ilé ẹ̀. Ó wá rántí Matthew 7:7. Ìyàwó òjè ni o. Matthew 7:7. Ó ní kàn àwa yóò sì sí. Bó o sílẹ̀kùn fólè, wọ́n ń lu ọbẹ̀ èkú dànù. Àwọn èèyàn tí ń bẹ ń bí ìrólólùfẹ́ mi ń bí. Ẹni tó bá rí pé òun nífẹ̀ẹ́ lákó dáadáa lóòótọ́ kò náwó ẹ̀ sókè. Mọ̀mí ẹwà gbẹ̀dá fúnra rẹ̀ ọ̀nàwọ́. Ẹni tó nífẹ̀ẹ́ lákó dáadáa kò náwó ẹ̀ sókè. Gbogbo ẹni tẹ́ náwó yẹn